ǹjẹ́ àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàláyé. àdúrà mi sí yín ní gbogbo àti gbogbo àsìkò bí ìṣe mi náà ni pé ojú tẹ́ fi wò wá ojú ò ní fọ́, etí tẹ́ fi gbà wá etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. ìròyìn fún ti àsìkò yìí wọn náà lágbálẹ̀ gbòde tá a tún mú wá sójú mọ́ màwòrán àti tí ìgbẹ́yìn tẹ́jẹ́ olólùfẹ́ wa ebo kò ní ìròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi ń jẹ́. ẹ jáwọ́ kókó tí ń bẹ nínú ìròyìn fún tásìkò yìí ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìlérí àti ẹnu dídùn 33,000 naira náà ni ìjọba san fáwọn àgùnbánirọ̀. oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń rúgbó jáde lẹ́tẹ̀nu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí Mojísọ́lá Mẹ̀rándà tó kọ̀wé fipò lẹ̀ gẹ́gẹ́ bí abẹnugan ní ilé-ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó. àwọn ò lè fààyè gba àfikún owó iná kankan rárá bí ìjọba bá ṣe bẹ́ẹ̀ ìyanṣẹ́lódì àti ìwọ́de tó lámìlaka níjọba ń kọ lẹ́tà sí ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí náà sọ èyí di mímọ̀. Ramadan Kareem àwọn ọlọ́pàá Hisba ní ìpínlẹ̀ Kano náà ti kó àwọn ọ̀dọ́ sátìmọ́lé báyìí èyí tí wọ́n sọ dímọ̀ wípé wọ́n ń jọ̀sán lásìkò tí ààwẹ̀ Ramadan tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Kano. bákan náà ní ìpínlẹ̀ Bauchi ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ti tẹ arákùnrin tó lu ìyàwó rẹ̀ pa nítorí oúnjẹ ìsínú ààwẹ̀. akẹ́kọ̀ọ́ táwọn ajínigbé jí gbé ní ìpínlẹ̀ Zamfara ti padà jáde láyé lẹ́yìn tí wọ́n gba owó ìtúsílẹ̀ tó tó mílíọ̀nù 10 náírà tó sì dákẹ́ sí àkàtà wọn. ìpínlẹ̀ Ondo ni mo lọ báyìí níbi tí àwọn agbófinró tí wọ́n ti fìdí ìròyìn náà múlẹ̀ wípé àwọn agbébọn náà ṣekú pa gbajúgbajà oníṣòwò kan ní ìpínlẹ̀ ọ̀hún. ikú ti pa ojú kọ̀mọ́ndà ikọ̀ Boko Haram kan dé lẹ́yìn tí ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí rọ̀jò ìbọn lé lórí ní ìpínlẹ̀ Borno. ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìlérí àti ẹni dídùn tó wá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ lórí àlàwí táwọn àgùnbánirọ̀ mọ́ gbà lóṣooṣù èyí tí ìjọba ti fi ìdí rẹ̀ múlẹ̀ lóṣù tá a lò sẹ́yìn wípé níṣe ni wọn yóò gbowó tó tó 77,000 naira níṣe lọ̀rọ̀ tún rí bẹ́ẹ̀ mọ́ pẹ̀lú bí ìjọba tó ti san owó tí wọ́n san bọ̀ látẹ̀yìnwá èyí tí rẹ̀ jẹ́ 33,000 naira báyìí. gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti jáde ní oṣù kínní inú ọdún 2025 láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ NYSC Brigadier General Yushau Ahmed èyí tó ṣe ìlérí wípé oṣù kínní ọdún 2025 ó ti ń tẹnu bodò léyìí tó sì fi ọwọ́ bẹ́ẹ̀ wá sọ̀yà lọ́dún náà lọ́hùn pé níṣe ni ìjọba àpapọ̀ yóò bẹ̀rẹ̀ sí ní san owó àfikún owó oṣù àwọn òṣìṣẹ́ èyí tí ó mọ̀ ṣe àǹfààní fáwọn agùnbánirọ̀ náà tówó tàwọn náà fi jẹ́ 77,000 naira. ìyàlẹ́nu ló tún jẹ́ fáwọn agùnbánirọ̀ pẹ̀lú bí wọ́n ṣe fi ìròyìn náà léde lánàá òde yìí níbi tó ti ṣe ní àlàyé pé owó tí àwọn gbà gẹ́gẹ́ bí owó aláwíyé àwọn agùnbánirọ̀ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ níṣe ni ó tún ti padà sí 33,000 naira tí kì í sì ṣe 77 èyí tí wọ́n ti ṣe ìlérí rẹ̀ fún àwọn wípé àwọn yóò gbà. oríṣiríṣi ọ̀rọ̀ àti awuyewuye ó ní àwọn agùnbánirọ̀ tí wọ́n jẹ́ kọ́pà náà ó ní wọ́n fi léde síta pẹ̀lú bó ṣe ní ìjákulẹ̀ ní owó náà jẹ́ fún àwọn torí pé àwọn ti fi ẹ̀mí ro 77,000 èyí tí ìjọba àpapọ̀ ti ṣe ní ìlérí fáwọn pé àwọn yóò gbà nínú oṣù kejì tó tẹnubodò níbi ọjọ́ méjì sẹ́yìn báyìí nígbà tí wọ́n bá wọn oníròyìn sọ̀rọ̀ wọn ní 33,000 naira náà ó ní kò mọ̀ tó nǹkan kan ju owó táwọn fi wọkọ̀ lọ wọkọ̀ bọ̀ tí kò sì yọ owó oúnjẹ àbí owó nǹkan táwọn tó bá fẹ́ ṣe sílẹ̀ nínú owó ọ̀hún. wọ́n sì kòròjú sí ìjọba àpapọ̀ wípé gbogbo àwọn ìgbésẹ̀ tóle ní ìjọba ti ń gbé tó sì ti mú wá sí òfin tó ti ń ṣe ní wàrà ṣẹṣà ní ṣùgbọ́n níṣe ni ìjọba kò rí owó ẹ̀kún owó oṣù àwọn òṣìṣẹ́ ètò jẹ́ ti 77,000 tí yóò máa jẹ́ ti àwọn agùnbánirọ̀ wọn ní ìjọba kò mọ̀ rí san láti bí oṣù keje ọdún 2024 tán ti ṣe ìlérí rẹ̀ títí di àkókò yìí ìṣẹ́jú mélòó ló kù tí ọdún kan gbáko yóò fi pé lórí ìlérí tí ìjọba àpapọ̀ tí wọ́n ṣe yìí. ọ̀gọ̀rọ̀ ní àwọn agùnbánirọ̀ èyí tí wọ́n sọ ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n gba owó aláwí wọn ètò mú ìjákulẹ̀ àti ìrẹ̀wẹ̀sì ọkàn tó kó bá wọn.
oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń jáde lẹ́nu àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú bí ẹni tó jẹ́ abẹnugan tẹ́lẹ̀ ní ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ èkó arábìnrin mojísọ́lá lasbat miranda bó ṣe ti kéde ara rẹ̀ pé níṣe ni òun ti ṣe bẹ́ẹ̀ fi ipò abẹnugan náà sílẹ̀ tí mudasiru ọbaṣá tó sì ti di abẹnugan padà báyìí. Ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà fi ń wo ọ̀rọ̀ pẹ̀lú bí ìròyìn náà ṣe jáde nípa pé mojísọ́lá miranda tó kéde ara rẹ̀ nínú fídíò tá a ṣe àfihàn rẹ̀ fún wa níbi tó ti sọ dímọ̀ wípé òun ti yọwọ́ yọsẹ̀ kúrò gẹ́gẹ́ bí abẹnugan ní ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ èkó. tẹ́ ẹ bá sì gbàgbé ọ̀rọ̀ ọ̀hún ló ti ń di yanpanyanni láti bí oṣù mélòó kan sẹ́yìn nínú èyí tí mojísọ́lá miranda tán ti ṣèbúra wọlé fún nígbà tán fọwọ́ sí júwèlé fún mudasiru ọbaṣá tó fi di gbàgbó ní ilé ìgbìmọ̀ asòfin láti bí oṣù mélòó kan sí ẹ̀yìn báyìí. Ìyàlẹ́nu ló jẹ́ fáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú gbogbo ìgbésẹ̀ àti ìlérí tó fi mọ́ àtìlẹ́yìn táwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin tí wọ́n ṣe fún mojísọ́lá miranda wípé ó ní àwọn fẹ́ àwọn ò sì fẹ́ mudasiru ọbaṣá lórí ipò mọ́. àwa ni ó mọ̀ yà wọ́n lẹ́nu ó sì bu omi tútù sí àwọn lọ́kàn pẹ̀lú bí mojísọ́lá ti padà kéde wípé òun kò ṣe abẹnugan náà mọ́. níṣẹ́ ni àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà sọ di mọ̀ wípé wọ́n ti ń dúnkokò mọ́ arábìnrin ọ̀hún náà ni àwọn kan tiẹ̀ tún sọ di mọ̀ wípé níṣe ni ó ní ọwọ́ ààrẹ bọ́lá ahmed tinubu nínú pẹ̀lú bó ṣe ṣe àfihàn wípé àwọn èèyàn ṣe àtìlẹ́yìn fún mojísọ́lá miranda kí ló dé tí yóò fi wá kéde ara rẹ̀ pé òun kò lọ mọ́. bẹ́ẹ̀ làwọn míì tún sọ di mọ̀ wípé mudasiru ọbaṣá òun náà jẹ́ ẹlẹ́ni tí òun náà jẹ́ ẹni tí ó ní ẹsẹ̀ nílẹ̀ tó sì jẹ́ wípé òun náà fi ọwọ́ agbára hàn mojísọ́lá miranda àtọ̀tún àtòsí. níṣẹ́ ni àwọn ọmọlẹ́dẹ̀ nàìjíríà kóró ojú sí irú ìkéde bẹ́ẹ̀ láti sọ dímọ̀ wípé irú eléyìí kò fi àyè sílẹ̀ fún ìjọba àwarawa bí ti ń wù kó mọ ní orílẹ̀-èdè nàìjíríà wípé níṣẹ́ ni wọ́n ti sọ di bòbò pa bòbá kò bù lẹ́sẹ̀. fídíò bí tó ti kéde ara rẹ̀ ń bẹ́yà yín ẹ jẹ́ ká ṣàfihàn rẹ̀ fún wa báyìí. Democracy, good governance and the development of our people. I will never depart from the well-established path of honor, dignity, integrity, and the service as personified by my late father, Chief Taoreed Akanni Lawal Akapo Adejiyan II, the past Ojora of Lagos. Please permit me, dear colleagues, to reinstate the position I previously expressed in a leaked publication, wherein I stated as follows. 1. It is with every sense of responsibility that I hereby give you notice of my decision to resign as the Speaker of the Lagos State House of Assembly with effect from today, 3rd of March 2025. I did not arrive at this decision lightly. Indeed, I took it careful consideration all the primary and integral circumstances that accumulated in my election as Speaker on the 13th of January 2025. On the one hand, and the recent political turmoil, which is threatening the cohesion of this honorable house, on the other hand. We are the representative of the good people of Lagos with a mandate to protect our democracy and ensure good governance. I am a good student of political history, and in this regard, I know that this is a point at which, as your leader, I have to make this selfless sacrifice to resign in order to protect this institution. With your unflinching support, I made history as the first female Speaker of Lagos State House of Assembly. And I value and cherish the solidarity freely given to me. My esteemed honorable members, I do not leave out the management and staff of this assembly. I am sincerely grateful to each of you for your support and collaboration during my short but very interesting tenure. I leave this position as the Right Honorable Speaker
of this House, and I shall continue to serve my good people of Apapa Constituency 1 in particular and our team in Lagos in general. Thank you for finding me worthy to lead this distinguished and honorable assembly. I am not a quitter. However, I took the above decision in order to save this legislative institution from further unnecessary conflict and embarrassment. Accordingly, and in deference to the distance of our esteemed political leaders, I have agreed to yet again make a personal sacrifice by stepping down as the Speaker of this great assembly. Ẹ káàbọ̀ padà. Àwa ò lè fààyè gba àfikún owó iná kankan rárá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ bí ìjọba bá wá tún ṣe eléyìí ìyanṣẹ́lódì àti ìwọ́de tó láàmìlàaka ó ní ìjọba ń kọ lẹ́tà sí ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn náà sọ èyí di mímọ̀. The Nigeria Labour Congress NLC tó jẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ àwọn náà mà ti fi ohùn léde níbi ìpàdé àwọn ìgbìmọ̀ wọn èyí tó wáyé ní Yola tí ń ṣe ìpínlẹ̀ Adamawa níbi tí wọ́n ti ṣe ní àlàyé wípé ọ̀rọ̀ tí ìjọba àpapọ̀ láti ọ̀dọ̀ mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ohun àmúṣagbára àti ọ̀rọ̀ iná ní orílẹ̀-èdè Nàìjíríà èyí tí wọ́n fi léde síta ní ọ̀sẹ̀ tá a lò sẹ́yìn níbi tí wọ́n ti kéde wípé níṣe ni àwọn yóò tún ṣe àtúntò àti àtúnṣe sí àwọn ibi tí wọ́n pín iná sí ní orílẹ̀-èdè Nàìjíríà níbi tí wọ́n sọ dímọ̀ wípé àwọn tí wọ́n wà ní agbọn band A àti band B ó ní owó tí wọ́n san kéré jọjọ níbi tí wọ́n sì ní àwọn yóò ṣe àfikún rẹ̀ èyí tí yóò mú kí iná túbọ̀ lágbára sí ní orílẹ̀-èdè Nàìjíríà níṣe ni ẹgbẹ́ òṣìṣẹ́ náà ti wá fi ohùn léde lẹ́yìn ìpàdé tán ṣe náà látẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ ọ̀hún Joe Ajaero àti ẹni tó jẹ́ akọ̀wé fún ẹgbẹ́ NLC Emma Ugbo Aja tí wọ́n bu ọwọ́ lu ọ̀rọ̀ náà wọ́n sọ dímọ̀ wípé ọ̀rọ̀ tí ìjọba àpapọ̀ sọ nípa àfikún owó yìí níṣe ni àwọn kò ní fi ọwọ́ yẹpẹrẹ mú bẹ́ẹ̀ làwọn kò ní gbọ́ sí ìjọba àpapọ̀ lẹ́nu wọ́n tún sọ dímọ̀ wípé tí ìjọba bá kọ̀ tí wọ́n bá ti ntótó àti tó yẹ lórí àfikún owó iná tí wọ́n ń gbèrò láti ṣe yìí níṣe làwọn yóò bẹ̀rẹ̀ ìwọ́de jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn èyí làwọn yóò tún wá gùn lé ìyanṣẹ́lódì bẹ́ẹ̀ náà ni àjọ NLC wọn kò ṣàì mẹ́nuba èyí tí ó ń jà rìnrìn káàkiri láti bí oṣù mélòó kan sẹ́yìn nípa àfikún owó ìpè àti owó dátà èyí tí wọ́n sọ dímọ̀ wípé àwọn ti jọ fi ẹnu kò sí ìdá 35% 35% kàkà kí ó jẹ́ 50% ìdá tẹ́lẹ̀ èyí tí wọ́n sọ dímọ̀ wípé ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n fi ẹnu kò sí ètẹ́gbẹ́ òṣìṣẹ́ ni àwọn kò fi ara mọ́ àfi kí ìjọba àpapọ̀ gba ìdá 35% wọ́n ní tí wọ́n bá kọ̀ tí wọ́n bá tún tẹ̀lé eléyìí ní í ṣe làwọn yóò tún ṣe ìwọ́de tó lámìlaka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ní àwífúnni kó tó dání àgbàjàkadì ní ó ní àjọ NLC ni wọ́n fi ọ̀rọ̀ náà ṣe fún ìjọba àpapọ̀. Ramadan Kareem àwọn ọlọ́pàá Hisbah ti ìpínlẹ̀ Kano ni wọ́n ti kó ènìyàn tí kò dín ní 16 sí àtìmọ́lé báyìí tán jẹ́ ọ̀dọ́langba lórí ẹ̀sùn pé wọ́n jọ̀sán lásìkò ààwẹ̀ tó ń lọ lọ́wọ́ yìí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ igbákejì commander fún operative of Hisbah board èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Mujahideen Abubakar tó fi ìròyìn náà tó fi léde síta ó sọ dímọ̀ wípé àwọn ọlọ́pàá Hisbah ọ̀hún tí wọ́n wà lábẹ́ òfin ṣẹ̀ríà ní ìpínlẹ̀ Kano ó ní wọ́n mọ̀ fi páńpẹ́ òfin gbé ènìyàn tí kò dín ní 16 níbi tá a ti rí ọkùnrin 15 àti obìnrin kan ṣoṣo ǹjẹ́ kí ni ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ènìyàn yìí wọ́n sọ dímọ̀ wípé mùsùlùmí ni wọ́n bẹ́ẹ̀ ó kọ́ mùsùlùmí náà ń jẹ́ tí wọ́n sì ń jẹ ọ̀sán lásìkò tí ààwẹ̀ Ramadana tó ń lọ lọ́wọ́ báyìí níṣe ni wọ́n fi páńpẹ́ òfin gbé wọn arábìnrin tí wọ́n fi páńpẹ́ òfin gbé òun náà sọ dímọ̀ wípé òun náà ń dáná fáwọn mùsùlùmí tí wọ́n jẹ́ ọkùnrin tí wọ́n ń jẹ ọ̀sán ètò wọn fi páńpẹ́ òfin gbé wọn nígbà tí ó fi ìròyìn náà léde ó sọ dímọ̀ wípé gbogbo mùsùlùmí tó jẹ́ mùsùlùmí ó ní àwọn ní ọ̀rọ̀ náà kàn gbọ̀ngbọ̀n pé kò sí tó kan àwọn pẹ̀lú àwọn ẹlẹ́sìn míì wọ́n ní ṣùgbọ́n mùsùlùmí tí kò ń ṣe mùsùlùmí gidi tí ń ṣe ọlọ́bẹ̀ yọ̀ táwọn bá ti lè kẹ́fín rẹ̀ lọ́sàn-án àwẹ̀ tí ń jẹun lọ́sàn-án àwẹ̀ níṣẹ́ làwọn yóò fi páńpẹ́ òfin gbé wọn
bákan náà tún sọ mọ́ wípé ènìyàn tí kò dín ní 50 ó ní wọ́n fi páńpẹ́ òfin gbé láàrin oṣù kínní sí oṣù kejì tó ti ẹnu bodò yìí. ǹjẹ́ kí ni ẹ̀sùn tí wọ́n fi kan àwọn náà? wọ́n sọ mọ́ wípé níṣe ni wọ́n ń gẹ irunkírun tí kò bá òfin ṣẹ̀ríà mu ní ìpínlẹ̀ Kánò tí wọ́n fi páńpẹ́ òfin gbé wọn láti lè jẹ́ kí wọ́n tún ọmọlúàbí wọn ṣe pẹ̀lú irun tí ò bófin mu tí wọ́n ń gẹ̀ sí orí. bákan náà ni àwọn oníkẹ̀kẹ́ márúwá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi páńpẹ́ òfin gbé. kí ni ẹ̀ṣẹ̀ tàwọn náà? wọ́n ní àwọn oníkẹ̀kẹ́ márúwá ọ̀hún ó ní wọ́n kó obìnrin àti ọkùnrin papọ̀ sí inú kẹ̀kẹ́ èyí tí kò sì bá òfin ti ìpínlẹ̀ Kánò mu, ní pàtàkì jùlọ òfin tí ọlọ́pàá Hisbah èyí tí wọ́n là kalẹ̀ ọ̀hún. ẹni tó jẹ́ alukoro fún ikọ̀ Hisbah ọ̀hún èyún Lawal Fagi ó fi ìdí ìròyìn náà ó fi múlẹ̀ nínú ètò ìṣe ní àlàyé pé àwọn yóò tú àwọn ènìyàn táwọn mú sílẹ̀ o nígbà tí wọ́n bá ti jẹ́wọ́ tí wọ́n sì ti jọ̀wọ́ ara wọn sílẹ̀ pé àwọn yóò bọ̀wọ̀ fún òfin àti ìlànà àwọn agbófinró Hisbah ní ìpínlẹ̀ Kánò. bákan náà ní ìpínlẹ̀ Bauchi báyìí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ti tẹ arákùnrin tó lu ìyàwó rẹ̀ ní àlùpà nítorí oúnjẹ ìsinu Ramadan tí kò pèsè fún un. arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Alhaj Nuru Isa ẹni 50 ọdún ló ti ń ṣẹ́jú pẹ́upẹ́u ní gbàgà àwọn agbófinró báyìí lẹ́ni tí wọ́n sọ nímọ̀ wípé ó lu ìyàwó rẹ̀ ní ìlùkulù ètí orúkọ ìyàwó náà jẹ́ Wasila Abdullahi ẹni ọdún 24. ǹjẹ́ kí ni in tó ṣẹlẹ̀? wọ́n sọ nímọ̀ wípé oúnjẹ ìsinu ó ní kò tètè délẹ̀ èyí tó mú kí inú bí Nuru Isa tó sì lọ yọ pankẹ́rẹ́ tó bẹ̀rẹ̀ sí ní lu arábìnrin ọ̀hún títí tí ara rẹ̀ kò fi gbà mọ́ tó sì dákú gbanagada. wọ́n gbé lọ sí ilé ìwòsàn níbi tí dókítà tó wà lẹ́nu iṣẹ́ tó ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ti ṣe bẹ́ẹ̀ dágbére fún ayé. àwọn méjèèjì náà ń gbé ní ìtòsí Government Girls College èyí tó wà ní Fadama Mada ní ìpínlẹ̀ Bauchi ọ̀hún. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Bauchi Ahmed Wakil ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ níbẹ̀ tó ní ariwo àwọn ará àdúgbò wọn ló ta sí àwọn agbófinró létí tí wọ́n fi yà síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ nínú ètò wọ́n sì bá arábìnrin ọ̀hún nílẹ̀ tó sùn gbalaja kó tó di wípé wọ́n gbé lọ sí ilé ìwòsàn níbi tí wọ́n ti kéde rẹ̀ pé ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé. ìwádìí ń tẹ̀síwájú oní tí alukoro Wakili tó ṣe ní àlàyé tó sì ní lẹ́yìn táwọn bá ti ṣe ìwádìí ohun gbogbo tán báyìí àwọn yóò kọjú arákùnrin Nuru Isa sílé ẹjọ́. akẹ́kọ̀ọ́ tí àwọn ajínigbé jí gbé ní ìpínlẹ̀ Zamfara ti padà jáde láyé lẹ́yìn tí wọ́n tún gba owó ìtúsílẹ̀ tó jẹ́ mílíọ̀nù lọ́nà 10 náírà ní ọwọ́ wọn. akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Federal University Gusau èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Zara Abubakar Shehu òní ó ti padà jáde láyé báyìí sí àkàtà àwọn ajínigbé lẹ́ni tí wọ́n ní ó ti wà ní àhámọ́ àwọn ajínigbé ọ̀hún láti bí oṣù 4 sẹ́yìn èyí táwọn ajínigbé náà tí wọ́n ti jí gbé. Zahara tó jẹ́ ẹni ọdún 21 náà tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ìpele kẹta ní ilé ẹ̀kọ́ gíga tá a ti mẹ́nubà yìí ó ní wọ́n jí gbé ní ọjọ́ kẹta oṣù kọkànlá ọdún 2024 ní ilé wọn tí wọ́n ṣe ìkọlù sí wọn ètò ń bẹ ní Damba ní Gusau yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé láti ọ̀dọ̀ Zagazola Makama ó sọ di mọ̀ wípé wọ́n ti béèrè fún owó ìtúsílẹ̀ èyí tó jẹ́ mílíọ̀nù lọ́nà 35 35 million naira ṣùgbọ́n tán ni wọ́n sá pa wọn tí wọ́n sì fà mílíọ̀nù 10 náírà kalẹ̀ fún àwọn ajínigbé ọ̀hún kàkà kí wọ́n tú arábìnrin ọ̀hún sílẹ̀ níṣe ni wọ́n tún béèrè fún ọ̀kadà bọ́sà 4 ọ̀tọ̀ọ̀tọ̀ àti ẹ́ńjìnì ní oríṣiríṣi tán ní tí wọn kò bá ti mú wá níṣe ni àwọn kò ní tú ọ̀dọ́bìnrin náà àwọn kò ní tú sílẹ̀. àwọn mọ̀lẹ́bí gbìyànjú láti ṣe àwárí gbogbo nǹkan tí wọ́n tún béèrè yìí ṣùgbọ́n nígbà tí nǹkan náà tó pé níṣe ni wọ́n pe ẹni tó jẹ́ ọ̀gá àwọn ajínigbé ọ̀hún tó sì sọ dímọ̀ wípé àwọn mọ̀ ti sin arábìnrin tó jẹ́ akẹ́kọ̀ọ́ yìí tó ti dákẹ́ sí ọ̀dọ̀ àwọn láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn nígbà tí wọn ò tètè wá gbogbo tó tọ́ àtúntò yẹ táwọn béèrè lọ́wọ́ wọn sílẹ̀. báyìí ni wọ́n ti ṣe kú pa ọ̀dọ́bìnrin tó jẹ́ ẹni ọdún 21 yìí èyí tó jẹ́ akẹ́kọ̀ọ́ onípele kẹta ní ìpínlẹ̀ Zamfara náà. ní ìpínlẹ̀ Ondo báyìí níṣe ni àwọn agbófinró ti fi ìdí ikú tó pa gbajúgbajà oníṣòwò kan ní ìpínlẹ̀ ọ̀hún tó ti fi múlẹ̀ wípé àwọn agbébọn náà ṣe ikú pa arákùnrin náà. arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Ismail Awoyinka ó ní wọ́n ti dẹ́mi rẹ̀ légbodò lẹ́ni tí ó ń gbé ní agbègbè tí wọ́n pè ní Ìdí Mango
ìyún ní Caring Art Mega School Ìdí Mango ní Ọ̀rẹ́ tí ń ṣe headquarter ìjọba ìbílẹ̀ Òdìgbò local government ní ìpínlẹ̀ Ondo. Nínú àlàyé tí àwọn ènìyàn ṣe, wọ́n sọ dímọ̀ wípé lásìkò tí ó kí ìrun tá a mọ̀ sí ásámú, èyí tí ń ṣe ti ìrun tá a mọ̀ kí nígbà tí ààwẹ̀ bá ti dé báyìí tó kí tán ti ń padà lọ sí ilé rẹ̀, ó ní àwọn oníṣẹ́ láabi náà ó ní wọ́n ṣínà ìbọn bolẹ̀ tí wọ́n sì ṣekú pa arákùnrin ọ̀hún. Ẹni tó bá oníròyìn sọ̀rọ̀ tó ní ká fi orúkọ bo òun láṣìírí, ó ní àwọn ènìyàn méjì kan náà wá láti orí ọ̀kadà tí wọ́n wọ aṣọ funfun tó sọ dímọ̀ wípé wọ́n ti dúró sí agbègbè náà ṣáájú kí arákùnrin ọ̀hún kó tó máa darí padà bọ̀. Nígbà tó sì súnmọ́ ilé rẹ̀ tó fẹ́ wọlé, ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ṣínà ìbọn bolẹ̀ bo Ismail Awoyinka tó sì gba èkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo Fúnmiláyọ̀ Ọdúnlámì ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú ètò ní àwọn tí ń ṣe ìwádìí lórí àwọn ènìyàn tí wọ́n wu ìwà burúkú ọ̀hún, tó sì fi ọwọ́ mẹ́wàá sọ̀yà pé láìpẹ́ láì jìnnà àwọn yóò fojú àwọn oníṣẹ́ láabi náà hàn dé. Ikú ti ṣe bẹ́ẹ̀ pa ojú ẹni tó jẹ́ kọ̀mándà olórí fún ikọ̀ Boko Haram dé lẹ́yìn tí ikọ̀ ọmọ ogun lẹ̀ yìí tán rọ̀jò bọ́n lé lórí ní ìpínlẹ̀ Borno. Ṣebí wọ́n ní ọjọ́ gbogbo báyìí ní títòlè, ọjọ́ kan ní títòlóhun ẹni tó bá sì ń ṣe burúkú ẹni kò múra sí ẹ̀san bọ̀. Òun àwọn Yorùbá ò ní wọ́n máa ń ṣe ní ṣe ní ojú ẹ̀san ti rọ̀ lé olórí àwọn agbésùmọ̀mí ikọ̀ Boko Haram kan lórí báyìí pẹ̀lú bí ikọ̀ àwọn ọmọ ogun lẹ̀ yìí èyí tí wọ́n jẹ́ 21 Armored Brigade àti 199 Special Forces èyí tí wọ́n ṣe ìkọlù sí olórí ikọ̀ Boko Haram tí orúkọ rẹ̀ ń jẹ́ Abba Alayi ní agbègbè tó pè ní Garin Fallujah àti Gwoza ní ìpínlẹ̀ Borno. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n bá àwọn oníròyìn sọ, wọ́n sọ dímọ̀ wípé olórí tó jẹ́ kọ̀mándà fún ikọ̀ àwọn Boko Haram Abba Alayi ó ní ó ti ń fi gbogbo ọjọ́ ayé rẹ̀ fa ìwà ìgbésùmọ̀mí tó sì ti ń ṣekú pa àwọn ènìyàn ní gbogbo kọ̀rọ̀kọ́ndú ìpínlẹ̀ Borno. Nígbà tí ikọ̀ àwọn ọmọ ogun lẹ̀ yìí tí wọ́n gbọ́ nípa ìròyìn rẹ̀ náà pa kìtìmọ́lẹ̀ tó sì ṣe ìkọlù sí ní inú igbó tí wọ́n pè ní Gwoza yìí ní ìpínlẹ̀ Borno. Nígbà tí wọ́n fojú rìn jù pẹ̀lú àwọn oníṣẹ́ láabi náà, ọ̀nà ni wọ́n jọ rọ̀jò ìbọn bolẹ̀ bóra wọn bí ìgbà tí òṣèré fújì tó ń rọ̀jò àlùjó balẹ̀ fáwọn olólùfẹ́ rẹ̀ ni. Ṣùgbọ́n wẹ́n nìkan ṣe bẹ́ẹ̀ ó dunra wọn ju ara wọn lọ pẹ̀lú bá ṣe sọ́dún mọ̀ wípé níṣe ni kọ́mọ́gùn lẹ̀ yìí wọ́n fi ẹ̀mí kọ̀mándà burúkú náà wọ́n fi ẹ̀mí rẹ̀ ṣòfò dànù lásìkò tí wọ́n jọ ní lásìkò tí wọ́n jọ ní ìdojújà kọ ara ẹni yìí. Wọ́n sì ṣekú pa Abba Alayi lẹ́yìn tí wọ́n ṣe ilé ìtàn wọn ò tún dáwọ́ dúró níbẹ̀. Bákan náà ni wọ́n ṣe ìkọlù sí inú igbó tí wọ́n pè ní Chisambisa ètò ń bẹ ní abúlé Gobara ní ìpínlẹ̀ Borno yìí. Bákan náà níbi tí wọ́n ti sọ dímọ̀ wípé àwọn oníṣẹ́ láabi náà fi ṣe ibùbá tí wọ́n sì sọ dímọ̀ pé wọ́n tú ìyá arúgbó ètò ti wà ní àkàtà wọn oníṣẹ́ láabi náà tó ti jí gbé láti bí ọdún 10 sẹ́yìn tó ti wà ní inú igbó pẹ̀lú àwọn agbésùmọ̀mí ọ̀hún. Wọ́n tú wọn sílẹ̀ nígbà tán ṣekú pa ọ̀gọ̀rọ̀ àwọn oníṣẹ́ láabi ikọ̀ Boko Haram sí inú igbó náà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó mọ aṣojú ọmọwòrán àti tí ìgbọ̀nyín náà ní Àyànfẹ́ Elédùmarè akíọ́níyàn wípé ẹ ṣé o ọlọ́kẹ́ ṣe ẹ̀yin tẹ́ bá wa jẹ́ ẹ kú àìbínú. Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì tá a jọ wà yìí. Orúkọ mi kò ní yí padà, Àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi jẹ́. Mo kí wa pé a kú àtàárọ̀.